Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àdéhùn mi àti òdúró lórí kan náà mọ́ mi ìgbà 100 mọ́ 150 million mo máa gbà ń sìn. Ní 1 naira tá máa fún ẹ. A jẹ́ pé inú onílẹ̀ kọ̀ọ̀kan tẹ́ rà ni torí mi ò ní talẹ̀ fún yín. Màá wá fi mọ̀ ẹ́ pé ọba ni mo lè bá lórí gbogbo nǹkan ní Débọ́lá. Lóòótọ́ ni o ọba bá lórí ohun gbogbo Yorùbá ò ní adélé bá lórí ohun gbogbo. Wá ìṣẹ́jú tèmi lọ́ ṣe bí ẹ̀ wò ó ṣọ́ra ṣe o. O fẹ́ pàtó fún mi. Débọ́lá màá wá jẹ́ kó mọ̀ pé ní fi tọ́jú orí ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ káàsán, ẹ kú jókòó. Ẹ wá rí dókítà ni o. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run á kúkú fún wa ní àlàáfíà àti ẹ̀yin náà. Àmín. Èmi náà kúkú wá rí dókítà ni. Kíní abẹ́ mi ló ń ronú. Ó ń dùn mí gidi gan. Àtàná ló ti ń ro mí, mo á wò pé kó tiẹ̀ má lọ di nǹkan mi pé kí n tètè wá complain. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ kílẹ̀ náà wá rí dókítà fún. Miss Susan. Yes. Ẹ kú ṣe. Ẹ ṣé gan ni. Ẹ káàsán. Dúnú, báwo ló ṣe máa sọ fún mi pé nǹkan dá ẹ lójú? Tó dé wá rí báyìí. Bàbá mo fojú mi méjèèjì rí ọmọ yẹn bó ṣe kúrò bẹ́ẹ̀ yẹn ni ò yé mi. Má sọ mọ́, má sọ mọ́, má sọ fún mi pé kò yẹ. Dúnú, ó fẹ́ sọ fún mi pé òun mọṣẹ́ ẹ̀ ṣe mọ́ ni. Òun mọṣẹ́ ẹ̀ ṣe. Òun mọṣẹ́ ẹ̀ ṣe àbí? Òun mọṣẹ́ ẹ̀ ṣe. Wo, mo fún ẹ ní 24 hours. 24 hours. Kó bá mi wá ibi tí Lọ́ládé wá, kó gbé Lọ́ládé wá fún mi if possible. Gbé wá síbi tí mo wà. Mi ò dẹ̀ ní fún ẹ ní ṣíṣì báyìí. Tí mi ò bá fi ojú mi rí, get the hell out of my car. I am done out here. Obviously mọṣẹ́ yín tẹ́ bá mọṣẹ́ yín mọ̀ pé kò yẹ kẹ́ ṣí big gate ṣé mo ju báyìí lọ ni ẹ jọ ṣé mo ju báyìí lọ ni ẹ wá balẹ̀ náà mò ń gbọ́ yín ṣé mo tún ṣe ṣí gate fún yẹn mo ti jẹ̀bi. bọ̀ ṣé mo ju báyìí lọ ni báwo mo ṣe fẹ́ gbà mí àìní kí tóbi sí. ewo lẹ fẹ́ kí n ṣí fún yín. ẹ ní sùúrù. ó ti ẹ̀ dá ẹ̀yin ní ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ẹ wo mo fẹ́ jáde òun wá ní kí wọ́n ṣí gate ló bá ṣì gbàyàwó báyìí ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ sí small gate ṣé mo ju báyìí lọ ni kì í ṣe kí wọ́n mọ̀ kí mi nìyẹn pé mi ò ní mọ́tò wọ́n wá ṣí big gate fún mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí ẹ jọ̀ọ́. ẹ̀yin náà mọ̀ pé wọ́n ti ní fọ́ tàbí ẹ má wọrí ṣe ti gbọ́. so gbogbo nǹkan tí mo sọ kò wá realistic àbí kò wá rí ẹ jọ̀ọ́ ṣé èmi mo fẹ́ gba bí nsìn. ṣe máa kọjá. báwo ni mo ṣe fẹ́ gba bí when this one is there ṣe máa kọjá. why can't you just open this for me. ṣe máa kọjá. tí má máa kọjá ibi ìmà gbà. ibi tẹ́ bá rí kẹ́ gbà mi ò lè gba big one.
tó bá wù kẹ́ lọ tó bá wù kẹ́ má lọ ẹ̀yin lẹ mọ̀. Good day, madam. My name is Sergeant speaking from Area F. We are under arrest for robbing a convert. Under arrest fún kíni? For robbing the convert. Ṣé ẹ ṣeré ni? Don't see anything. Ẹ wá. Mo mọ rights mi o. I am educated. Ẹ kàn wá bá mi ẹni mo wà under arrest. Respect yourself, madam. Aunty, Now move. Aunty. Move! I say move. Borokini. Ṣé gbogbo nǹkan tí mò ń sọ ti yé yín? Ó yé mi, father. A gbọ́dọ̀ wà very careful and vigilant. Ọlọ́run àkọ́wà mọ̀ ṣe. Torí tá a bá wà careful. Ẹ jọ̀ọ́ sàn. Hello? Okay, ẹ ṣé gan. I'm bọ̀ right away. Ẹ ṣé gan. Sister Gloria, kí ni? Station náà ti pè mí sí. Okay. Wọ́n ní wọ́n ti mú Sister Lọ́ládé. Oh, that's good. That's good news. Ṣé bí a kàn án? Let's be on our way right away. Ẹ má bínú pé mo pẹ́. Let's begin. Show more Barrister Junior. What about him? Show more pọ́n ló pa àbúrò mi. Pa àbúrò yín? Báwo? Very good question. Àbúrò mi sọ pé òun ò ṣe case. Ó dẹ̀ ní dandan òun máa ṣe case yẹn. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò yẹ kó máa gbé láàrin àwọn èèyàn. Ẹranko gbáà ni. He's a very selfish human being. Ṣé ẹ pè mí wá síbí láti fún mi ní headline pé Barrister Junior is a liar? So gbogbo èyí tí mò ń sọ kò sí ìtò yẹ ń bẹ̀. Ìyẹn ò kí ń ṣe news. I mean, èèyàn mélòó ló máa wá sórí site mi láti sọ irú headline tó belong sí gossip column? Okay, so what you're trying to tell me now pé ikú àbúrò mi is not newsworthy. I should leave. Hello? Lọ́ládé? Ṣé ẹ mọ̀ ni? What can you tell me about her? Nurse, látàárọ̀ tẹ́ ti dá mi dúró síbi bí báyìí. Kí n pẹ́ tó báyìí tẹ́lẹ̀ náà. Sister má bínú ma. Ẹ mọ̀ pé a kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní doctor àti wọ́n ṣe gbèdé ni. Kí ló tún dúró ṣe kó wá ṣe nǹkan tó fẹ́ ṣe? Àwọn náà nìyí. Hi. Àwọn náà nìyí. Àwọn nìyí ma. Okay, ṣé wà okay. All right. Wọ́n lè change ma. Change. Fún kí ni ẹ? Procedure first. Procedure. Abortion. Ìwọ àti ta ni? Bá ṣe máa ń ṣe bí báyìí. Ìwọ àti ta ni? Ta ló fẹ́ lọ́nà sẹ́wọ̀n ìwọ àti ta ni? Ọmọ jẹ́ get out jọ. Okay, ó yá, ẹ wá ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe. Kí ni mo fẹ́ ṣe? Ẹ má bọ̀dá ara yín torí pé mi ò kí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. However, ẹ lè register fún antenatal ṣe ti gbọ́. Ó dàbọ̀. Ó tiẹ̀ ti dá. Ẹ wo doctor, àǹtí ní pé kí wọ́n máa lọ lé wa ń pẹ́ kí n ṣe procedure ń bí bẹ́ẹ̀. Office mi. Kí ló dé tó ṣe fẹ́ bá ṣe wọ́n mi jẹ́ Debbie? Well, jẹ́ kí n hit ẹ pẹ̀lú headlines. Hospital mi mo wà. Ṣọgbọ́n mi, nǹkan tí n bá dẹ̀ sọ fún mi pé kò ṣe, that's exactly what you're going to do. But kò ń ṣe bí abortion o. Need I remind you pé o ní license o then practice? Mi ò ní anything láti lose. Really? Oh, look, mo ní anything láti lose. Mo bẹ́ẹ̀ tó then practice lẹ́ẹ̀kan yẹn, wàá ṣí ẹ̀wọ̀n. But procedure tó ní pé ká ṣe náà, ó wà illegal. Tá bá dẹ̀ máa ṣe náà, ó yẹ kí consent form wà signed from both parties. Ó yẹ kí consent form wà signed from both parties. So ọmọ ogbó yìí náà tó fi báyìí ló ń ṣe nǹkan tó yẹ kó ṣe. Well, news flash, bóyá o gbàgbé kí n rán ẹ létí pé hospital mi ni mo wà yìí. Nǹkan tó bá dẹ̀ wùn mí
ni màá ṣe kí ni màá ṣe. Ṣùgbọ́n mi. But the complications bá lọ wá. With or without complications, Debbie. Tó máa lọ find out pé o ní license and practice ọmọ wàá pẹ́ lẹ́wọ̀n o. Exactly, orógbó wo jẹ́ ń sọ fún ẹ. Listen to me. Èmi àti ẹ. Ṣọ́rọ̀ mi yé ẹ. Lájọ́ ń ṣe nǹkan tó wà ẹ́ lẹ́kọ̀ọ́. Bá a kọ́ ṣe jọ ń ṣe ló yàtọ̀. Debbie, má mú inú bí mi o. Má mú inú bí mi, Debbie. Má yẹ kí n bínú sí ẹ o. So, Debbie darling. Mo lérò pé pẹ̀lú little conversation tá a ti jọ ní sìn. O ò lè repeat nǹkan tó ṣe yìí mọ́. I'm talking to you. What are you thinking? I'm sorry. But Olade. Báwo ló ṣe mọ̀ pé mo máa ń bí báyìí? I have my ways. Ibo ló lọ látọjọ́ yìí tí mo ti ń wá ẹ. Mo mọ̀ pé wá tó wá síbí báyìí lẹ́yìn ó wá interview mi ni. I'm really trying to help you. Can't you see? Tó bá fẹ́ help me. I am not ready to entertain any further questions from you. Ó ṣe máa ń mú nǹkan lé báyìí. Mo fẹ́ máa lọ. Look, I am your only hope of getting out of this place. Don't you get it? Oshe, but let me ease you from that burden. You don't have to be, Lolade. You don't have to be so. Come on. I really appreciate your concern, Junior. I have to go now. Officer! Lolade. Officer! Lolade. Mo ṣe tán mú mi kúrò níbí báyìí. Thank you. Junior. Borokini. Okay. I'll get back. Okay. Good job. Tó bá bí pé mo dé ìjókòó, mo láti sùn tàtí nǹkan kan ni. Ṣé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ni ilé ayé. So where are we? Actually, the first thing we need to focus on right now is ilẹ̀ tí a fẹ́ lò ma. What do you mean ilẹ̀? Ilẹ̀ kẹ̀? Yes, ma'am. Èmi rò pé a máa just maybe a máa ní one or two staff nílé wa. Ma, kò ní dá kí a ní staff nílẹ̀ táì ti figure out nǹkan tá a fẹ́ ṣe. Ó máa dàbẹ́ ní wípé àmọ́ nǹkan tá à ń ṣe ni ma. I don't get it. Níbo ló wá fẹ́ ká ti rí ilẹ̀ báyìí? You shouldn't bother yourself about that, ma, because àdúgbò tí a bá ti rí lẹ̀ náà láti máa mú àwọn tó máa ṣiṣẹ́ lórí farm yẹn. Ó máa pè wá ká ṣe bẹ́ẹ̀ ju ká lọ múyàn láti ta lọ, ma. Well, tó bá sọ bẹ́ẹ̀, mo gbọ́ ẹ̀. And I mean, tá a bá ti ṣe gbogbo yẹn, tá a ti yanjú yẹn, a máa mọ next step to take. Ti staff tá a fẹ́ gbà and all. I think by then we will know what to do then. Okay, mi dé pẹ̀lú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí. Ìgbà wo ló wá feel pé o máa ṣe, ìgbà wo ló máa fún mi feedback? Before the end of this week, ma, I should be able to get back to you. Oh, that will be fine. Okay, ma. Okay. Thank you, ma. All right, ma. All right, Oshe. Yes, ma. Kábíyèsí o. Ògùndé. Kábíyèsí. Kí ló dé tó fẹ́ yẹ̀yẹ́ mi láàfin? Kí ló dé tó fẹ́ dojú tì mí? Kábíyèsí ojú tì bò. Tójú òtí Olúgbọ́n. Tójú òtí Àjèrò. Tí mo sì wà ní àkàtà yín bí. Kábíyèsí ojú tì yín tì. Ṣé ìwọ wá gbọ́ nǹkan tí Débọ́lá ṣe fún mi láàfin? O ò gbọ́ bó ṣe yẹ̀yẹ́ mi àbúrò rí? Kábíyèsí ẹ wo. Tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tí Débọ́lá ni èmi ò fẹ́ ká fà púpọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ nu bẹ́ẹ̀ ti fẹ́ lórí wọn. Bí mo ṣe fẹ́ bá o. Káde ẹ ti gbọ́ gbogbo ìmọ̀ràn tí mo ti ń gbà yín láti lẹ̀ wá gbogbo ohun tó wá ń di kinní sí lọ́rùn yìí kò ní dà. Ìmọ̀ràn bíi ti báwo ọ̀rẹ́ òye mi. Kálẹ̀ ti gbọ́mọ̀ràn mi látàárọ̀ ọjọ́ kò dẹ̀ rí bó ṣe rí. Ìwọ́n tiẹ̀ fún aláyè máa ké sí ẹ̀ tí máa ṣe tán.
Ó dà, mò ń gbọ́. Kábíyèsí, mo ti sọ fún yín wípé ẹ jẹ́ ká yanjú ọmọkùnrin yìí o. Ẹni rárá. Bá a bá yanjú ọmọkùnrin yìí, bí ó ṣe rí náà ni ọmọ rí lọ. Lówe ló ṣe ń sọ̀rọ̀. Kí ló fẹ́ gangan? Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ kí n ṣe? Ẹ jẹ́ á yanjú Débọ́lá ni. Ó fẹ́ ká pààyàn. Èmi ò ní kẹ́ pààyàn o. Pààyàn bò ó. Báwo la ṣe wá fẹ́ ṣe? Ká yanjú ẹ̀ mo sọ kábíyèsí. Ọ̀nà pọ̀ tá a lè gbà. Àwọn nǹkan tó jù lọ láàgbélé lọ. Nǹkan tó tóbi ju ohun gangan lọ láàgbélé lọ́rùn. Èmi ò lọ́wọ́ sí irú eléyìí o. Mi ò lọ́wọ́ sí. Èmi náà ò ní ká pààyàn kábíyèsí. Kábíyèsí kò sí tó burú mbẹ̀. Ẹ jẹ́ ká kúkú sọ di èṣù ká sóríta ká mọ̀ pé n ta wáyé wá sínú ká máa lọ rọ́pò lé lórí. Ebi ọ̀tẹ̀ ń lọ́rùn báwọn. Ògùndé, ṣé kò wá sí nǹkan míì tá lè fi pẹ̀tù sí nínú ni? Ṣé kò sí nǹkan míì tá lè fi bẹ ọmọ arákùnrin yìí ni? Pẹ̀tù sí lágbá òun nínú. Èmi ò mọ kábíyèsí. Èmi ò mọ. Àǹtí ẹ káàsán mo wò pé ṣẹ́yìn ni àbẹ́yìn kọ́ ẹ̀yìn ni ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta. Báwo dẹ̀ wá ní ara yín? Ara mi nǹkan kan ṣe mí. Ẹ ti gbàgbé last time tí mo rí yín tí ẹ sọ pé ẹ fi. Kìdí abẹ́ mi dókítà ní pé mo gbá nǹkan ni pé wá sùn mo pa yín lẹ́rìí àmì ẹ ti ẹ̀ ṣe gan. Ok ẹ jẹ́ tètè máa lọ màá rí yín later kẹ́tẹ́kì ẹ̀. All right. Ọ̀gá. Báwo ni ṣé wàá pa? Inú mi ti ẹ̀dùn pé o ti jáde so níbo ló plan láti lọ sí? Mi ti ẹ̀ mọ̀. Ok ṣé kí n mo lọ sílé mi? At least wọn. Ok ṣé kí n wá bí tí o máa rest for the meantime? I mean kó tó. No. Ok ṣé kí n bá ẹ wọ. No, I'll sort out. I appreciate for one. Thank you very much. I'll sort myself. Look, Lolade, I mean, why do you hate me so much? I don't hate you. But this is really getting frustrating. No, I appreciate for one, but no. Wow. Báwo ló ṣe débi? Look, Mr. Man, má bèrè any question, very bèrè. Ṣé bó ṣe wà yìí ni mo yọ jáde. So if you have any question, take me to the lawyer. Ask me directly and don't ask her. Alade ṣe ti jẹun. Not exactly. Mi ṣe kúrò wọ́n ṣe release mi náà. Look. When we should tell her, she's not going anywhere with you. Says who? Says me. Oshoro to fẹ́ jókòó tí, I don't get it. I'm so glad to see you. You're proxy. I can't wait to be with you again. Thank you so much. You know, Oshin, I really appreciate me. Mama Ray some other time. She's one. I'm gonna proxy. Yeah. I'm with you. Okay. All right. Look. Thank you. Look, you said this, yeah? It's not over. It is not over. You didn't end it well. End it with until it is over. Young man, I don't have a business with you. Look, Uncle, you're crazy.
tí àwa mọ̀ ní Messi owó yìí wọ́n máa ń pariwo Ronaldo. ṣé Messi nìkan. Yes. Oh, you're here. Oh, sọ fún mi kó ń bọ̀. Ṣé kí n padà ni? No, padà kẹ̀, come on. Ẹ káàbọ̀. One sit down. Ẹ káàsán ma. Ẹ káàsán o. Yes ma. I'm fine. Sit down. See your face. You're looking good. Thank you. Yes, ọ̀rẹ́ mi rèé o. Olú máa ń wá around, máa ń keep me company, kò tiẹ̀ ń jẹ́ kí n ronú rárá. Very funny character. That's good. Ẹ ṣé o. Ẹ rọra ma. Adekule ma. Ìlú ni. Wow. Ṣá bá yín dáadáa. You're looking bad. Kí ló máa jẹ báyìí sí? Gbogbo nǹkan tó bá ti wà náà ni. I'll go to the kitchen, prepare something you cannot say no to. Okay. Okay. And I know my journey because I want us to sit together, eat together. You know. Okay. Yeah. You know that. Yeah. He's like that. He's always like that. He does that often. Okay. Ẹ jókòó ma. Àwa nìyẹn. Ẹ jọ̀ọ́ ma, ṣé mo lè bá yín ní gbólóhùn? Okay. Lórí kí nìyẹn sà? Ṣe rí mi ò kì í ṣe àjòjì sí dáàdì. Èmi tẹ̀dẹ̀ ń wò yìí. Àwọn kòkó lójú ọlọ́rọ̀. Òun lèmi tẹ̀ ń wò yìí. Ṣe rí ewu kan tó wà wájú yín báyìí ni mo fẹ́ kẹ́ ṣọ́ra fún. Bẹ́ẹ̀ ni àwọn àgbàdẹ̀bọ̀ wọn ní másà òfura ọjà àná ajá òfura báyìí làjà ṣe jẹun tó lè bá fura ńkọ́ wọn láwọn ará bí ni wọn ò kó lọ nítorí náà ńkọ́ ẹ fura kẹ́ ẹ dẹ̀ ṣọ́ra. Do you hear? Yes, I heard him. I don't know why he's talking like that. Ewu. Níwájú. Kí n ṣọ́ra. Ó dáa. Mo ti gbọ́. Yes ma. Àti pé gan-an mi ò ní láti bẹ̀rù nǹkan kan gan-an. Dèjì wà fún mi náà. Happy now. Okay. We're in it together. There's no problem. Síbẹ̀síbẹ̀. Ẹ ṣé. Yeah. Ọlọ́run ni ó lọ pẹ́. Okay. We're in danger. Borokini. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣegbè.